fẹ́ fi ṣàlàyé fún yín wípé nílùú South Africa mo fẹ́ fún yín ní update tó tún lọ lọ́wọ́lọ́wọ́ báyìí àti bí àwọn ènìyàn yìí ṣe ń pa àwọn ènìyàn ní ojoojúmọ́. Mo máa fún yín ní update yìí ní ṣókí kó tó di pé a wọnú agbami ètò wa tòní lọ. Ẹ̀yin ènìyàn mi, ẹ dákun ẹ dábọ̀, ẹ bá mi gbé fídíò yìí rìnrìn àjò, ẹ jẹ́ kó délé, ẹ jẹ́ kó dókè òkun. Ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe ń pariwo nílé tí igbe ń sọ ní ìlú orílẹ̀-èdè Nàìjíríà? Bẹ́ẹ̀ náà ni igbe tiwa nílùú South Africa, bẹ́ẹ̀ náà ló ń peléke sí o. Ti South Africa ẹ tiẹ̀ wá burú jù. Ṣé ogun tilé ẹ lè kúrò nílé kẹ́ sọ pé ẹ fẹ́ gboko lọ, ẹ lè kúrò lóko kẹ́ lẹ fẹ́ gba táwọn lọ. Àwa ò níbi tá a lè sá sí níbí, a ò ní ìyá, a ò ní bàbá, a ò lẹ́gbọ̀n àlábùrò tá a lè sọ pé a fẹ́ fi kan lẹ̀ lọ fún. Ẹ̀yin ènìyàn mi, mo sì ń jẹ́ kó yé yín lọ́wọ́lọ́wọ́ wípé ogun xenophobic attack ṣì ń lọ lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè South Africa. Ẹ jọ̀wọ́ ẹ tún bá mi share ètò yìí kó dọ́dọ̀ àwọn ìjọba wa. Ní ìjẹta òde yìí, ó ní àwọn Ghana ni wọ́n fi ọkọ̀ bàálù ni wọ́n fi kó àwọn ènìyàn tiwọn. Ẹ̀yin ènìyàn mi, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ń sáré wo fídíò yìí lórí kí n wò báyá gbogbo ẹ̀yin èèyàn mi lẹ̀ ń gbọ́ mi, torí ètò tá à ń ṣe lọ́wọ́ yìí ètò tí ó wà tó ṣe pàtàkì fún gbogbo ọmọ aládé láti rí ni. Ẹ jọ̀ọ́ mo kàn fẹ́ sáré wò. Ẹ jọ̀ọ́ tẹ́ bá ń gbọ́ mi ẹ bá mi tẹ 1. Okay. Ẹ jọ̀ọ́ tí ẹ bá ń gbọ́ mi ẹ bá mi tẹ 1. Ẹ̀yin ènìyàn mi, ẹ̀yin ọmọ Oòduà, mo bẹ̀ yín ní tilé toko, ẹ bá mi share fídíò yìí fún àwọn nǹkan tí mo fẹ́ sọ yìí kó dọ́wọ́ gbogbo àwọn olóṣèlú wa, kí àwọn náà ó lè dìde láti ṣe bí àwọn aráàlú Ghana, pírẹsidẹ́ǹtì Ghana sí àwọn aráàlú rẹ̀. Ẹ̀yin ènìyàn mi, ẹ dákun ẹ dábọ̀, ẹ jẹ́ pápápá mo fẹ́ ṣètò tòní, mi fẹ́ gbà yín lákòókò torí ohun tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ó lágbára díẹ̀. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ n sáré play àwọn fídíò díẹ̀ fún yín kí ẹ wo bí ààrẹ orílẹ̀-èdè Ghana, kí ẹ wo bó ṣe ṣe sí àwọn ọmọ ìlú ẹ̀ ní orílẹ̀-èdè South Africa. Ní ìjẹta òde yìí, gẹ́gẹ́ bí mo ṣe sọ, ẹ̀yin ènìyàn mi, ó ní ìjọba Ghana ló gbé plane sílẹ̀ fún àwọn ọmọ ẹ̀ láti wípé kó padà wá sílé látàrí bí àwọn ọmọ ìlú yìí ṣe ń pa àlejò, tí wọ́n máa lu àlejò tí ọlọ́pàá dẹ̀ máa dúró síbẹ̀ tá máa wòran. Kódà fídíò kan jáde lẹ́nu ọjọ́ bíi méjì yìí, ṣùgbọ́n wọ́n ti delete fídíò yẹn. Ó dùn mí púpọ̀. Wọ́n lu àlejò yẹn lọ́wọ́. Ǹjẹ́ ẹ mọ̀ pé Metro Police wọ́n dẹ̀ tún gbà ní boot lẹ́yìn lórí pé kí wọ́n padà sílé wọn. Now, ẹ̀yin ènìyàn mi, ìjọba Ghana dìde láti ìgbà tí a ti ń pariwo wípé wọ́n ń pa wá ní orílẹ̀-èdè South Africa. Ìjọba Nàìjíríà wọ́n sọ̀rọ̀ ṣúkẹ́, wọ́n dákẹ́. Wọ́n ní kó ń gbé plane fáwọn ènìyàn tó fẹ́ lọlé, àti rí nǹkan kan di bá ṣe ń sọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n ẹ má tí jẹ́ ń lọ lórí ìyẹn náà. Ẹ jẹ́ n kọ́kọ́ ṣe play bí ìjọba Ghana bí wọ́n ṣe ṣe sí àwọn ọmọ wọn, tí àwọn náà la nǹkan táwa ń là kọjá, táwa ò tí ì rí olùrànlọ́wọ́ ń sìn, bá ṣe ń là kọjá táwọn náà ń là kọjá, ṣùgbọ́n tí ìjọba tí wọ́n dìde sí ọ̀rọ̀ wọn. Ẹ já wò bó ṣe lọ. Ẹ̀yin ènìyàn mi, àwọn aráàlú Ghana lẹ́rí yẹn ti dùnnú, tijó, tayọ̀. Now, nígbà tí ìjọba wọn tó wá gbà wọ́n jáde, ǹjẹ́ ẹ mọ̀ pé ìjọba wọn ṣe ohun ńlá, ohun àràmé ìrírí, ó tún ṣe fáwọn ọmọ ẹ̀. Báwo ló ṣe lọ? Ẹ já wo fídíò yìí. Ẹ̀yin ènìyàn mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ̀ kó dọ́wọ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, bóyá àwọn náà á jẹ́ learn kọ́ ohun tí ìjọba Ghana ṣe yìí, bóyá tiẹ̀ lè wú wọn lórí
láti ran àwọn ọmọ wa tí wọ́n ṣe ń fọ́ọ̀sì Nàìjíríà lé wa lórí tí wọ́n dẹ̀ sọ pé Nàìjíríà ní gbogbo wa báyà wọ́n tiẹ̀ lè ràn wá lọ́wọ́ àwa ọmọ Nàìjíríà tí ń bẹ ń bí ẹ já wo fídíò yìí We dey for inside Ghana airport now, so they see. So now the chief of staff and the minister for foreign affairs, Honorable Samuel Bleku Aqua, now they there. So the people when they pursue from staff, they don't bring them. So in few minutes they go come down. So when I just stick and stay, I just say my turn and say chief of staff. They don't go see, they don't go answer how they did, they don't go shake hand with them to welcome them come down. Waiting with the beg Nigeria to do for 40 years now. That they don't do within 2 minutes. So when I wait, I'll bring on the full coverage. The people here they praise the president, say Mahama it be, Mahama it be, Mahama it be. See them, they thank God. You see, major but no. Now that people woman is like when I do it, like the man. The way you they drag it, you see. This month, they never come back before. They don't come back now. By the grace of God, they will come back to cause good leadership. Yeah, wow, what a view. Everybody where they see, now government I fly the come. Government I fly the come. Wow. Free. The government say come back home. Come and enjoy everything you need for South Africa. You take Ghana here. Just come. Now they fly them. Come. See they come on. These are the first batch. First batch as we land. This bus now. First bus don't go. First bus is gone. So the second bus now they go so. Man go show now the items when they give them again. Go. Back to their home. No place like home. May South Africa take their country. Go. Our brothers and sisters don't come back. My God. Women, children, see small children when they see small children for the first time. Wow, that now honorable na carry pikin so you see minister na carry pikin, minister na carry small pikin. See for the first time people they come back to their country for the first time. This is good. Small children be like they never come Ghana before, now they come so. They don't even know say they get better country like this. They don't know say they get better country like this. Now they go there South Africa when be like behind Togo. But they don't know say their country better. Thank God say they say me they come back. They are back home finally to come see good president, to come see good leadership. I wish they fit carry come back like this like Nigeria say may they come back. Should this one said no get transport to come before. The way to the shout. Now God now bring her come back. Because that guy bless now Thanksgiving. Now I can do for this country. No be anything because wow, this is beautiful. Show them. Everybody where they see nobody pay 1 cedi. Now government fly they come back. Say come back to Ghana. Come and enjoy. Welcome back. My God. This is leadership. This is pure leader. You dey see when they talk say vote for better leadership, they say no. You see back to their country. Now government now pay everything, screening everything, encourage them. Ẹ̀yin èèyàn mi, ẹ máa wò pé mo mọ̀ pé lọ́kọ̀ ẹ̀yin èèyàn ẹ fẹ́ máa gbé orílẹ̀-èdè Nàìjíríà ṣépè ni. Pé why tí gbogbo nǹkan wọn tó jẹ́ pé ẹ̀yìn wọ́n fi nǹkan falẹ̀. Láìpẹ́ yìí ni wọ́n mú ọmọ Nàìjíríà kan. Wọ́n lù ú títí ẹ̀mí bọ́ lẹ́nu ẹ̀. Wọ́n lù ú tí ẹ̀mí fi bọ́ lẹ́nu ẹ̀. Wọ́n lù ú pa ní South Africa ń bí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ṣé pé àwọn kan ní Òṣùmọ̀lẹ̀ ṣe ń pariwo. Eléyìí tí mo sọ bí ọ̀nà ọjọ́ bíi mẹ́ta ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Wọ́n gang up mọ́. Wọ́n dẹ̀ lù títí ẹ̀mí bọ́ lẹ́nu ẹ̀. Ọmọ Nàìjíríà ni o. Now ẹ ti rí ibẹ̀ yẹn. Ìjọba Ghana wọ́n sáré sí àwọn èèyàn wọn.
wọ́n kó wọn wọlé lẹ́yìn tí wọ́n wá kó wọn wọlé ẹ wá wo ohun àrà mẹ́rìírí eléyìí tí president Mahama tó ṣe pẹ̀lú foreign minister wọn tó ṣe fáwọn tó dé tí wọ́n kó wá láti South Africa lọ sí ìlú wọn ẹ jẹ́ á gbọ́ nǹkan tí president wọn tó ṣe fún wọn. President Mahama says that all of you should be given 2 special allowances. One for your transportation. So there will be a transportation allowance to wherever you live, wherever your homes are, whoever you are going to connect to. And then there will be a reintegration allowance, a special package to help you put your lives back on track. So today we send a clear message. Ghanaians have a caring government. Ghanaians are valued. Ghanaians are loved. Ghanaians are cherished. And if you mess around with Ghanaians anywhere in the world, thinking that they are orphan or nobody cares about them, you are mistaken. And you are making a mess of yourself. ẹ̀yin èèyàn mi ṣé ẹ̀yin náà ti gbọ́ ohun àrà mẹ́rìírí eléyìí tí ààrẹ orílẹ̀-èdè Ghana tó ṣe fáwọn ọmọ rẹ̀ ó lóun máa fún wọn ní àláwánsìsì kankan àwọn owó kankan òun máa gbé kalẹ̀ fún àwọn tó ṣẹ̀ dé láti Ghana níbi tó tún wá ṣe dé wọ́n ní wọ́n tún máa fún wọn lówó tí wọ́n fi máa gádà ara wọn together táwọn náà tún fi jẹ́ èèyàn láyé tí wọ́n fi máa jẹ́ èèyàn lọ tí wọ́n ò nítorí pé wọ́n wá tí ò di pé wọ́n wá láti ibi tó wà yẹn wọ́n máa jìyà pé wọ́n máa gbé owó fún wọn tó fi máa ṣe láìfù wọn tí wọ́n fi ṣe business táyé wọn á fi dára. ẹ̀yin náà ẹ wo orílẹ̀-èdè Ghana ẹ wá wo àti ìgbà tí èmi Àrólé ti ń pariwo àti gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tá ti ń pariwo lórí ayélujára di bá ṣe ń sọ̀rọ̀ yìí ìjọba Nàìjíríà wọn àti rí ìgbésẹ̀ kankan tó ń gbé bá ṣe ń sọ̀rọ̀ ẹ̀yin èèyàn mi àti rí ìgbésẹ̀ ẹyọ kan báyìí ṣe mọ̀ pé Ghanaian president ń sìn ó promise àwọn èèyàn ẹ̀ mi fídíò ó sì kú ọbẹ̀ mi ìta fẹ́ sọ lónìí ó gùn ó ṣe díẹ̀ mo fẹ́ gé ní ṣókí ni ó pe àwọn ọmọ ẹ̀ wá láti ìlú tí wọ́n ti ń pa wọ́n mo fẹ́ lọ sọ pé Nàìjíríà ni wọ́n pa jù nínú gbogbo àwọn orílẹ̀-èdè tó ń bẹ nílùú ìlú tí mo wà yìí Nàìjíríà ni wọ́n pa jù torí àwa ni wọ́n tágẹ́ẹ̀tì jù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìjọba wa wọ́n kàn pariwo Ṣómọlẹ́ pariwo tiẹ̀ Àpábíò pariwo tiẹ̀ kò sí nothing so fún ṣàpọ̀ mo sọ̀rọ̀ kan níbi ọjọ́ bíi mẹ́ta mo sọ ọ̀rọ̀ kan lọ́jọ́ bíi mẹ́ta pé àwọn ọmọ ìlú yìí wọ́n bọ́ sórí TikTok wọ́n ní títọ́ máa fi pa Nàìjíríà tán wọ́n ní ìjọba wo ò ní yọjú ṣé kò rí bẹ́ẹ̀ tẹ́ bá rántí mo ṣe fídíò yẹn tí mo sọ pé ní orí TikTok wọ́n fi Nàìjíríà ṣe yẹ̀yẹ́ ni pé títí àwọn idiot tó ń pààyàn kiri iná ní leader wọn ni o kì í tún ṣàwọn ọmọ kéékèèké wọn láwọn top criminal wọn yìí wọ́n ní tó máa fi pa wá tán wọ́n láwọn mọ̀ pé ìjọba wo ò ní sọ̀rọ̀ wọn ò dẹ̀ ní ṣe nǹkan kan kò sí ìgbésẹ̀ tó fẹ́ gbé pé àwọn dẹ̀ máa pa wá tán bí ṣé ó wá rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ṣé kò rí bẹ́ẹ̀ ṣé àti ń rí àwọn orílẹ̀-èdè tó kẹta fọmọ ìlú wọn tó mọ̀ pé ibikíbi tọmọ ìlú ń bá wà o ètò ààbò tó péye gbọ́dọ̀ wà fún kò dẹ̀ sí ẹ̀dá alààyè kankan tó gbọ́dọ̀ fọwọ́ kàn wọ́n ẹ wo nǹkan tí ìjọba Ghana ṣe ṣẹ́yìn náà ti rí ìdí lára àwọn ìdí tá a fi ń pè pé a fẹ́ dá dúró a fẹ́ kúrò lábẹ́ orílẹ̀-èdè búburú yìí bí mo ṣe sọ ní ìjẹta òde wọ́n sì lu ọmọ Nàìjíríà wọ́n lù títí tẹ̀mí fi bọ́ lẹ́nu ẹ̀ ni wọ́n lù títí tẹ̀mí fi bọ́ lẹ́nu ẹ̀ ẹ wo Ghana ń bẹ̀ yẹn ẹ wo bó ṣe ṣe sí ọmọ ìlú wọn ẹ wo bó ṣe pa àwọn ọmọ ìlú wọn lé ṣé níbí báyìí sìn because àwọn people gbà pé tí wọ́n bá ti kúrò níbí sìn inú ìyà ni wọ́n fẹ́ lọ bọ́ sí
pé torí pé ìlú wọn ló dáa jù, ìlú wọn rich, ẹ ṣáà gbọ́ bó ṣe ń pọ́n ìlú wọn lé, ìlú wọn lówó, òun ni gbogbo Áfíríkà ṣe wá sọ ìlú wọn di ọmú tí everybody wọn wá mu, pé ṣé South Africa nìkan ló wà ní gbogbo àgbáyé ni tó wá jẹ́ pé àwa nìkan bí ilẹ̀ wa mọ mú ẹ̀ ń bí àṣe mọ́. So wọ́n ti believe pé bó ṣe ń lọ yẹn pé inú ewu inú ìyà wọn yẹn máa sun ẹkún, àwọn gọ́fìmẹ̀ntì wọn ò ní dá sí wọn, wọn ò ní tiẹ̀ rí wọn, wọ́n ti believe bẹ́ẹ̀, òun ni wọ́n ṣe ń pariwo pé go back home, go and fix your country. Ṣé irú tí Ghana ṣe sáwọn ọmọ yìí, ṣé àwọn ọmọ ìlú ilé jáde ń ṣe kọ́ sọ pé go and fix your country mọ́ tó bá tó rọ́mọ ìlú wọn kankan bí? Ṣé ẹ̀rù ò ní bà wọ́n gan láti fọwọ́ kọ ọmọ wọn bí? Ẹ wo bí wọ́n ṣe treat citizen wọn, ẹ wo bí Ghanaian ṣe treat citizen wọn. Ṣé níbí báyìí sìn, ṣé tó ń bá rí ọmọ Ghana tó pé where you from lórí Ghana ni, ṣé wọ́n lè treat wọn badly? Ṣé wọ́n lè ṣe wọ́n búburú, tí wọ́n lè ṣe nǹkan búburú sí wọn? Ẹ wo bí Ghanaian ṣe pọ́n àwọn ọmọ ìlú ẹ̀ lé, tó tún sọ fún foreign minister wọn, tún sọ fún wọn pé ibikíbi tí ẹ bá wà lágbàáyé pé kò sí anybody tó lè fọwọ́ kàn yín, kí gbogbo ìlú yẹn dẹ̀ mọ̀ pé kò sí anybody tó lè fọwọ́ kan foreigner kankan bẹ́ẹ̀. Mọ́mí mi Florence, mo wà ní orí ètò, mo wà lórí ètò màá pè yín tí bá ṣe tán. Ẹ wo bí wọ́n ṣe treat ọmọ ìlú wọn. Now ǹjẹ́ tó mọ̀ pé Ghanaian president tún jáde, ó tún sọ̀rọ̀ pé gbogbo ọmọ Ghana tó wà ní prison ní South Africa bí lòun ti gbà jáde, pé kò sí single ọmọ Ghana kankan ní jail nílùú yìí, ó lóun ti gba gbogbo wọn síta, àtèyí tó ṣẹ̀ o, àtèyí tó gbé gbòógì olóró tí wọ́n mú, àtèyí tí ò gbé gbòógì olóró, even tabarele tó pààyàn gan nù wọn tí wọ́n mú sí tó wà ní àtìmọ́, ó ní gbogbo wọn lòun ti gbà jáde, ó lóun fọwọ́sọ̀yà kò sí ọmọ Ghana kankan ní ẹ̀wọ̀n bó ti wù kó mọ nílùú South Africa. Ó sọ fáwọn ọmọ ìlú ẹ̀ ní gbangba, mo máa mú fídíò yẹn wá tẹ́ máa gbọ́. Ó ní kò sí ọmọ Ghanaian kankan nínú ẹ̀wọ̀n nílùú yìí, ó ní gbogbo wọn lòun ti gbà pátá, lòun ti gbà jáde, òun dẹ̀ ti kó wọn wálé. Àwọn ènìyàn wọn dunnú, inú wọn dùn, wọn pariwo Mayama, 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 Mayama. The best president in Africa lẹ́yìn Traoré Ibrahim, mo fẹ́ lè sọ pé president Ghana ló tún next, àbí kó tiẹ̀ jó òun gan ni the best ń sìn gan. Ẹ wá wo Nàìjíríà àwọn ọmọ Nàìjíríà ṣì wà ní prison ní India o, tí wọ́n yapa síbẹ̀ ní India, tí wọ́n pariwo ìrànlọ́wọ́. Nàìjíríà ò ṣe anything, wọ́n wà káàkiri, wọ́n bẹ ní Mozambique tó ń tì wọ́n lé síbẹ̀ tí ìyà ń jẹ wọ́n, tí wọ́n fi ìyà ń pa wọn lórí. Ìjọba Nàìjíríà ò yà síbẹ̀, wọ́n ń bẹ káàkiri bẹ́yẹn tí wọ́n tì wọ́n mọ́lé kiri bẹ́yẹn tí ìjọba Nàìjíríà ò yà síbẹ̀. Ghanaian àfọwọ́sọ̀yà, ó ní àtọmọ òun tó gbégbó àti tó ń tiẹ̀ gbọ́ pé wọ́n ó pààyàn ń bẹ̀, pé gbogbo ẹ̀ ló ti gbà jáde, pé gbogbo wọn ló ti kó jáde. Ẹ wá wo àtìgbà tí a ti ń pariwo lórí ayélujára, wọ́n pa wá. Àwọn ọmọ Oòduà tájọ́ ṣe Oòduà nation, wọ́n go and lock everything, go and lock the gate. Dákun dábọ̀ jọ ẹ má ṣí gate ilẹ̀ o, Ọlọ́run ní báyé yín jẹ́ o. Don't open that gate o, always make sure you lock it. Àǹtí ilẹ̀kùn mórí inú ilé ń sin ní gate bíi méjì láti kọ́kọ́rọ́ wa tó ìgbàǹgbà tá a gbé síbẹ̀. Mo dẹ̀ ti ládàá méjì sínú ilé because èmi ti rí pé wọ́n ti àbádàn wa síbí. Mo ti rí pé wọ́n ti àbádàn wa síbí, ṣùgbọ́n mo mọ̀ pé ẹ̀yin èèyàn mi ẹ̀ ní àbádàn mi síbí. So àǹtí ilẹ̀kùn mórí ni mo dẹ̀ ti ràdá sílé. Now ẹ̀yin náà ẹ wò yẹn láti ìgbà tá a ti ń pariwo, tá a ti ń ké pé a ti ẹ̀fẹ́ wálé, ẹ ràn wá lọ́wọ́, a fẹ́ ṣe gbà, a fẹ́ ṣe. Wọ́n ń bẹ ní Morocco, thank you my brother. So wọ́n ń bẹ káàkiri, best president Traoré, king of Morocco and Myanmar, yeah, thank you. So ẹ̀yin náà ẹ wo gbogbo wọn yẹn, ẹ wo àtìgbà tá a ti ń pariwo lẹ́nu ìjẹta wọ́n lu ọmọ Nàìjíríà, wọ́n lu títí tẹ̀mí fi bọ́ lẹ́nu ẹ̀. Láti ìgbà tá a ti ń ké, mo ní àwọn ọmọ Oòduà tájọ́ ń ṣe Oòduà nation, inú ilé mi bí iná wá, wọ́n pọ̀ tá a jù tán wá síbí. Bàbá Àrólé ẹ lo connection yìí,
bàbá àròlé ẹ bá bàbá sọ̀rọ̀, ẹ bá pe bàbá olóyè, ẹ close mọ́ olóyè, ẹ bá pe bàbá Bọ́lá Ahmed Tinubu, kí bàbá lè bá pe bàbá Bọ́lá Ahmed Tinubu kán lè wá gbà wá ń bì. Mo ní ìgbà tí Nàìjíríà tún máa ṣe, mo ní TC wọn travel emergency travel document wọn tí wọ́n máa ń gbà fẹ́ni tí ò bá ní pálí lọ́wọ́ àbí tó máa ń gbà fẹ́ni tó ń dojú kọ ìṣòro lórílẹ̀-èdè ibi àbí lórílẹ̀-èdè anywhere tó bá wà. Okay, ẹ jẹ́ sọ ti bí. Emergency travel document wọn tó bẹ́tẹ́ pé tá bá ti fún yàn báyìí tó bá ti wà lọ́wọ́ wa bí eléyìí tá bá ti mú dé embassy wọn àbí amúdé port of entry àbí amúdé kí lorúkọ ẹ̀ airport wọn láti pé ká cross, tá bá ti lè mú tó bá ti rí pé TC ni emergency travel document yẹn tó bá ti rí báyìí wọn ò ní bí wá lẹ́nìtì, wọn kàn ní ká máa lọ ni. Ǹjẹ́ túmọ̀ pé nínú ìṣòro tí àwọn ọmọ Nàìjíríà tó wà, ǹjẹ́ túmọ̀ pé 1300 ní Nàìjíríà tó gbélé lórí ní Nàìjíríà 1300. Ẹ pè wọ́n ní Pretoria kẹ́ béèrè pé èló ni, ẹ kàn pè èló ni TC, torí TC yẹn wà fẹ́ni tí ò bá níwèé tí ò lẹ́ni document. Eléyìí tí tó bá débẹ̀ báyìí tó pé ó fẹ́ lọ South Africa tí lè sọ pé ó ti overstay, ó máa kọ́ ṣẹ̀wọ̀n yẹn náà, ọdún kan náà máa fi gbé ẹnìyẹn sẹ́wọ̀n tá kọ́ ṣẹ̀wọ̀n. So ó ní president Botswana sọ lọ́jọ́ sí, ó ní táwọn ọmọ South Africa bá wá sí ìlú òun tó ń bá overstay, òun máa ní kó lọ sanwó kán máa lọ. Ó ní ṣùgbọ́n táwọn ọmọ tòun tó ń bá wá sí South Africa tó ń bá overstay, South Africa ní láti á lù fún wọn pé ò fún wọn ní 12 months, wọn ò gbọ́dọ̀ fi wọlé sí ìlú wọn for 12 months, ìyẹn ọdún kan wọn ò gbọ́dọ̀ fi wọlé sí ìlú wọn. Nàìjíríà tó ń ta, wọ́n tó ń ta pépà yẹn tó yẹ kó jẹ́ pé lásìkò táwa yìí anybody bá fẹ́ lọ ọ̀fẹ́ ló yẹ kó máa fún wọn, wọ́n tó ń ta 1003. lẹ́yìn yẹn lẹ́sẹ̀ tó máa sọ pé fẹ́ ra tíkẹ́ẹ̀tì o. No, you have take one already. So ẹ̀yin yan wa in time pass through now, ẹ wá já wo àwọn fídíò tó tún trend lọ́wọ́lọ́wọ́ báyìí, nǹkan táwọn ọmọ South Africa ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, eléyìí tó ń ṣe báyìí sìn ó ní agbára kọjá bẹ́ẹ̀. So ìdí nìyẹn tẹ́ fi máa bá mi jọ̀wọ́, tẹ́ fi máa bá mi share fídíò yìí fún gbogbo ọmọ Yorùbá nílé àti lókè òkun tí wọ́n lè ráyè jọ̀wọ́ láti bá wa gbé fídíò yìí, láti bá wa gbé lọ bá ìjọba Nàìjíríà kí wọ́n dìde ìyẹn tí Ghana ṣe fáwọn ọmọ ẹ̀. Owó tí Ghana ná thousands yẹ times thousands yẹ wà lọ́wọ́ àwọn olóṣèlú wa, kí wọ́n dìde láti ràn wá lọ́wọ́ ń bí. Kán dìde. Ẹ jẹ́ kí n fún yín ní ohun tí àwọn ọmọ Saudi ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Ǹjẹ́ ẹ mọ̀ pé bá ṣe ń sọ̀rọ̀ yìí lè ní tá à ń sọ̀rọ̀ yìí, wọ́n ń ya ṣọ́ọ̀bù kiri gẹ́gẹ́ bó ṣe wá sí company bí tèmi náà ti ṣiṣẹ́, tí wọ́n ní gbogbo àwa àlejò táwa bí ká get out, ká jáde. Máa fi wọ̀nyí bọ́n ṣe ń ṣe, máa fi wọ̀nyí ń sìn. Now lọ́wọ́lọ́wọ́ bá ṣe wà yìí, wọ́n ti kú township báyìí, kíní náà kí lorúkọ ẹ̀, àwọn ṣọ́ọ̀bù ńláńlá kanra bí táwa ti ń ṣiṣẹ́, kanra bí tí ìyàwó mi náà ti ń ṣiṣẹ́, àtàwọn Ethiopia, àwọn Congo, àwọn kíní ní ṣọ́ọ̀bù ńláńlá wọ́n ti ń tì wọ́n pa tó bá ti rí pé kí lorúkọ ẹ̀, àlejò ló wà ń bẹ̀. Wọ́n bá ti even kí permit tó ń lò kó valid, wọ́n á gbà lọ́wọ́ ẹ̀, wọ́n á ní wọ́n fẹ́ lọ verify bó ṣe gba permit yẹn, pé torí pé ìgbà tó wá síbí wọ́n máa bèèrè pé nígbà tó wá kí ló lò wá visiting, ó dẹ̀ tiẹ̀ kó ti padà sílé, so báwo ló tún ṣe gba ilé nígbà tó jẹ́ pé visiting ló fi wọlé. Wọ́n wá gbà lọ́wọ́ ẹ̀, wọ́n á ní kó close shop ẹ̀ pé wọ́n fẹ́ lọ verify. So ìbá aṣọ ọdún kan náà tó ní verification yẹn ló tó clear sí wọn, náà tó verify ọdún kan yẹn náà máa tó sọ pé kó padà sí ṣọ́ọ̀bù yẹn. So ṣọ́ọ̀bù ní tó ń ṣe fún wa nìyẹn sìn, tó ń ṣe báyìí ní town lọ́wọ́lọ́wọ́. Now ibi tí àwọn ọmọ Congo gbogbo tó tuntun ṣe saloon, ìkọ́nà ojú nǹkan kan bẹ́yẹn, wọ́n tún ń wọbẹ̀ tí wọ́n lé wọn jáde. Má fún yín láwọn fídíò yẹn tẹ̀ máa rí. Lẹ́yìn yẹn lélẹ̀ tó wá burú jù báyìí, tó wá lágbára pápátá, wọ́n wá ń lọ sí location irú Ondo State ń sìn, ká sọ pé Ondo State wọ́n lọ sọ pé bí irú Ìjù, Ìgòbà, àwọn ìlú tó tẹ̀lé, ó ti yé yín níbí. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní wọbẹ̀ báyìí lẹ́yọ kọ̀ọ̀kan. Wọ́n wá ń sọ ládùúgbò pé ìwọ tó o bá ti gba àlejò sílé, a fún ẹ lẹ́ni sí ọ̀la kó lè jáde, torí pé tá a bá wá síbẹ̀ yẹn ó ṣeé ṣe nígbà tá a bá ń gbìyànjú láti pa àlejò yẹn, ó ṣeé ṣe kí ìwọ náà fara pa. So it's better ń sìn kó lé àlejò inú ilé ẹ kó lè síta. Ẹ jẹ́ fún yín láwọn fídíò yẹn kẹ́ fojú rí, káwọn ìjọba wa ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí, ẹ̀yin ọmọ aládé. Gbogbo ọwọ́ tó bá ti ń tẹ ètò yìí, gbogbo ọwọ́ tó bá ti ń tẹ̀ ni mo fẹ́ kẹ́ máa share ẹ̀sẹ́ lòmíì, nítorí ọjọ́ ọ̀la káwa náà lè ní dání, káwọn ọmọ àrọ́mọdọ́mọ wa
kán lè rí nǹkan tó fojú èmi Àrólé ọmọ bàbá tẹ́ntẹ́n rí. Ajìjàǹgbara fún orílẹ̀-èdè Odùduwà, ìránṣẹ́ Olódùmarè yín àti gbogbo àwọn ọmọ Oòduà pátápátá tí ń bẹ nílùú South Africa kí wọ́n wo nǹkan tí wọ́n fojú wa rí. Ẹ̀yin èèyàn mi, mò ń là kọ́ kọjá, ṣùgbọ́n mo mọ̀ pé lágbára Elédùmarè àwọn Olódùmarè tó gbé mi dìde á ṣe àtìlẹ́yìn fún mi. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin ọmọ Oòduà mi ẹ̀ ní fi mí lẹ̀. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ fún yín láwọn fídíò yìí ní tá à ń là kọjá lọ́wọ́lọ́wọ́ báyìí bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́. Ẹ já kọ́kọ́ wo eléyìí bí wọ́n ṣe ń ya ṣọ́ọ̀bù sí ṣọ́ọ̀bù tí wọ́n ń tì pa tí wọ́n lé àwọn àlejò kúrò. Fídíò tí mo fẹ́ fún yín eléyìí ni fídíò yìí o. Take your things and go, my guy. Now, not tomorrow. Sina boy si mata sibe akuta ifore na sali kola sizo ibale da. Sasa si aboy ama koni fore na si abala straight. Ẹ̀yin èèyàn mi, ohun tó sọ lédè Zulu ló fi sọ̀rọ̀ yẹn. Ó ń sọ fún ẹni tí tó ní sàlú yẹn pé òun ò fẹ́ rí ẹ̀rí lady tó ń wọ bàtà yẹn, òun ò fẹ́ rí àlejò kankan níbí o. Tóun bá padà wá, tóun bá rí àlejò ń bí, tóun bá padà wá, tóun bá rí ẹni àlejò kankan ń bí, òun máa ti ṣọ́ọ̀bù ẹ̀ yẹn pa. Ṣùgbọ́n tó kó jẹ́ ọmọ ìlú sìn, gbogbo àlejò tóun lé sìn wọn ò gbọdọ̀ padà wá mọ́ o. Pé tóun bá ti padà rí wọn, òun á ti ṣọ́ọ̀bù ẹ̀, á dẹ̀ pa lára. Ìyẹn ni eléyìí tó tún ṣẹlẹ̀ lénìí. Bọ́n ṣe ṣe sẹ́mi náà ní complaint tí mo ti ń ṣiṣẹ́ nìyẹn. Gbogbo àwọn àlejò tó wà ń bẹ̀ kò ti sí inú wa tó tí ì níṣẹ́ lọ́wọ́ báyìí. Tá a bá pè báyìí, I'll get back to you. I'll get back to you. Hello, Prince, I'll get back to you. So, in tá à ń gbà nìyẹn lọ́wọ́ láti bí odidi oṣù bíi mẹ́ta, ó ti ń lọ sí bí oṣù bíi mẹ́rin sìn tá a ti wà lẹ́nu ẹ̀. Olóṣù kejì rèé tí èmi ọmọ yín Àrólé ti wà nílé. Ẹ̀yin náà mọ̀ bó ṣe jẹ́. Tóṣù bá parí, ẹ mọ̀ bó ṣe ń lọ. Kí Olódùmarè ọba kó gbá láàánú dìde sí mi. Now, ẹ jẹ́ ká tó wo eléyìí. Now, gbogbo àwọn ṣọ́ọ̀bù tó jẹ́ àlejò tí wọ́n rí láwọn location àti nígboro tí wọ́n mọ̀ pé wọ́n ti tì tó jẹ́ pé wọ́n ti gba láísẹ̀nsì ẹ̀ lọ́wọ́ ẹni tó ní pé wọ́n fẹ́ lọ fún verification lórí in tó wà lọ́wọ́ ẹ̀ tó fi ń tajà torí pé visiting ló gbé wọlé ó dẹ̀ ti wà ń bí láti bí odidi ọdún bíi 10 how tó fi báwo ọ̀nà wo ló gbà fi rí ìwé bí tó fi ń tajà ń bí so tán ti gbà á so àwọn máa wá padà lọ àwọn tọ́ọ̀gì wọ́n máa tún júwe wọ́n máa tún àwọn èèyàn lọ pé kọ́ lọ loot ibẹ̀ kan kó gbogbo nǹkan nù ibẹ̀ kan kó lọ so ẹja sáré wò bó ṣe ń loot. Gbogbo ṣọ́ọ̀bù tó jẹ́ ṣọ́ọ̀bù àwọn àlejò òun lẹ rí tí wọ́n ń lùtì yẹn ṣe rí i pé ẹni tó ń lùtì ṣọ́ọ̀bù ẹ̀yẹn wọ́n ti ba yí ẹ̀ jẹ́ níbo ló ti fẹ́ bẹ̀rẹ̀ tí ì ṣe pé ìjọba ló ya lówó ṣe rí i pé ẹni tó ní ṣọ́ọ̀bù yẹn báyìí tiẹ̀ ti bàjẹ́ ní South Africa nìyẹn kì í ṣe pé a fi ṣépè o torí pé millions of rand lẹ rí tí wọ́n ń lùtì yẹn ṣọ́ọ̀bù àlejò ní kì í ṣe tìlú wọn láwọn ibi tí wọ́n ti fún ara wọn ti pa pé wọ́n fẹ́ lọ verify ìdí fún ẹyin tó wà lọ́wọ́ ẹ̀yẹn pé wọ́n fẹ́ lọ yẹ̀ wò pé ṣé lóòótọ́ ló legit ó ti yé yín so ìyẹn lẹ rí yẹn now wọ́n wá ti wá ń lọ sí location gbogbo fídíò tí mo fún yín èní ló ṣẹlẹ̀ o kì í ṣe fídíò àná ni mò ń play yìí o èní ni gbogbo fídíò tí mo sọ fún yín yìí o now lẹ́ni again a gbọ́ pé wọ́n lọ sí Chesterville yẹn tí n bá fẹ́ lọ ọbẹ̀ ìrìn 15 minutes ni tí n bá gbé mọ́tò ìrìn 15 minutes ni tí n bá gbé mọ́tò tí n bá drive dé Chesterville níbi tí ìṣẹ̀lẹ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ti ṣẹlẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní lọ ládùúgbò láti máa sọ wípé gbogbo àwọn àlejò tó wà nínú ilé tí àwọn ọmọ ìlú wọn gbà sílé kán bẹ̀rẹ̀ sí ní lé wọn jáde nítorí pé tán bá padà wá tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ya ojúlé kọ̀ọ̀kan tí wọ́n ń bá àlejò ń bẹ̀ ibi ìgbìyànjú àti pa wọ́n
pé ó ṣeé ṣe bóyá ibi tó ti fẹ́ lu ọ̀bẹ àbí tó fẹ́ lu ọ̀kọ̀ kí wọ́n gún wọn, so pé ó lè affect àwọn náà torí pé gbogbo àwọn àlejò tí ò bá gbọ́ràn sí wọn lẹ́nu, tó jẹ́ pé ìjọba wọn ni wọ́n ń gbọ́rọ̀ sí lẹ́nu, tó jẹ́ pé tí wọn ò gbọ́rọ̀ sí wọn lẹ́nu pé àwọn ṣetán láti pa wọ́n sínú ilé yẹn, pé tó má dẹ̀ pa wọ́n ṣe mọ̀ pé òun náà ni tí ọlọ́pàá bá dé ó ṣe káwọn fún ara wọn fọ ara wọn kú nǹkan ọ̀kọ̀ ṣẹlẹ̀ pé àtọlọ́pàá àtàwọn náà jọ ń ṣiṣẹ́ pọ̀ torí pé bọ́n ń pa àlejò báyìí ọlọ́pàá máa dúró báyìí ni mo lélẹ̀ tó ṣẹlẹ̀ ń sìn ọlọ́pàá gan tó gbá ènìyàn ní boot pé kó padà sílùú ẹ̀, ó ti yé yín. So now àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ya ilé sójúlé lẹ́yọ kọ̀ọ̀kan, ẹ jẹ́ ká sáré wo fídíò yẹn. Wọ́n ń ya ilé sójúlé bẹ́ẹ̀ ni wọ́n ṣe ìkìlọ̀ pé tán bá padà wá o tí ẹ tún sì gba àlejò láàyè o, ibi tó ti ń gbìyànjú àti pa àlejò ẹ̀yin náà lè fara kó ń bẹ̀. Singababeta sitanda, 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 singababeta Singababeta sitanda, singababeta sitanda, singababeta. Ẹ̀yin èèyàn mi, nítorí àkókò wa, torí ibi tá a ṣe ń lọ lórí title tá a gbé sí orí fọ́nrán wa, a ṣe ń lọ bẹ̀. Ṣẹ́yìn náà ti rí fídíò yẹn bí wọ́n ṣe é ṣe kiri nìyẹn. Ó dùn mí, fídíò kan wà lọ́wọ́ mi láwọn ibi tí wọ́n ti lọ, wọ́n kó gbogbo wọn, wọ́n wọnú ilé, wọ́n ń kó ẹrù jáde lálejò, wọ́n ń páàkì ẹ̀ síta, àwọn yẹn wá fẹ́rù wọ́n wá kó. Àwọn tó tún sá wá láti ibòmíì, láti location míì tó tún sá wọ location míì, wọ́n tún gbá wọn mú, wọ́n tún lé wọn. So now in tí àwọn èèyàn yẹn ń sọ lédè Zulu, lédè wọn ni pé àwọn ò fẹ́ àlejò tó bá ti gbọ́ kwẹ́rẹ́kwẹ́rẹ́, àwa ni wọ́n ń pè bẹ́ẹ̀. Àwa tí wọ́n fẹ́ lé amazaizai, àwa náà ni wọ́n ń pè bẹ́ẹ̀. So èdè tí wọ́n ń lò fún wa nìyẹn, language tí wọ́n fi ń pè wá nìyẹn, tí wọ́n ń lò fún wa nìyẹn. So wọ́n wá ń sọ fáwọn aráàlú yẹn pé àwọn ènìyàn àwọn àlejò tó ń gbé lé yín o,
àwọn wálé ní láti wá ṣe ìkìlọ̀ fẹ́yìn ọmọ ìlú wa tẹ́ ẹ gbà wọ́n sílé nítorí pé tá a bá padà wá níbi tá a ti ń ṣe akitiyan láti pa wọ́n now ọ̀bẹ tá a fẹ́ lò ọkọ̀ tá a fẹ́ lò tá a bá ibi tá a ti ń lò ó ṣeé ṣe kó gún yín pa ibi tá a ti ń lo ọkọ̀ yẹn tá a ti ń gbìyànjú láti lo ọkọ̀ yẹn ó ṣeé ṣe kó pa yín ó ṣeé ṣe kó gún yín ó ṣeé ṣe kó pa yín lára o so fún díẹ̀ yìí ẹ̀yin ènìyàn wọ̀nyí ẹ gbìyànjú o ẹ lé wọn síta ká tó tún padà wá ẹ lé wọn síta o kó tó di pé a padà wá sí ọ̀dọ̀ yín so ariwo yẹn ni àwọn gáìsì yẹn ń pa níbẹ̀ yẹn ariwo yẹn ni wọ́n ń pa níbẹ̀ yẹn so ni wọ́n sọ fún wa pé náà táwọn bá padà wá wàhálà àti ìdààmú ńlá ló máa jẹ́ so ìdí nìyẹn tí a fi ń pariwo wípé kán gbà wá pé kán gbà wá wípé kán gbà wá ìdí nìyẹn tá a fi ń pariwo pé kẹ́ bá wa ṣíà fídíò yìí kó lè dọ́dọ̀ àwọn ìjọba wa kí wọ́n lè mọ kán lè mọ bó ṣe ń lọ mo máa fún yín ní fídíò kan sì tẹ́ máa rí mo máa fún yín ní fídíò kan sì tẹ́ máa rí kẹ́ rí nǹkan tí arákùnrin yìí tí ó ń ṣe mo máa fún yín ní fídíò kan sì tẹ́ máa rí so kẹ́ lè mọ 30 June ṣì wà ń bẹ̀ o June 30 náà ṣe ń pariwo by June 30 ó ti yẹ kí gbogbo wa ti ṣe kíni ó yẹ ká ti fi ìlú wọn sílẹ̀ by June 30 pé ó ti yẹ ká ti fi ìlú wọn sílẹ̀ kó tó di June 30 yẹn kí everybody wá ti lọ so lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n jáde láwọn location wọn láwọn ìgbèríko wọn láti máa sọ fún àwa tá a jálejò ń bẹ̀ pé ẹ̀yin ọmọ ìlú wa o tí ẹ bá kọ̀ láti má lé àwọn àlejò yìí láti má lé wọn jáde ibi tá a ti ń gbìyànjú láti pa wọ́n ó ṣeé ṣe gbogbo àwọn weapon tá a fẹ́ lò fún wọn ó ṣeé ṣe kó pa yín lára so fún díẹ̀ yìí ẹ lé gbogbo wọn síta torí pé a fẹ́ rí wọn so ẹ̀yin ọmọ Oòduà mi ẹ̀yin ọmọ Oòduà nílé àti lókè òkun ohun tí à ń là kọjá ní orílẹ̀-èdè South Africa nìyẹn lọ́wọ́lọ́wọ́ báyìí tí mò ń fẹ́ kí ẹ jọ̀wọ́ kí ẹ bá wa ṣíà kó dọ́wọ́ àwọn ìjọba wa nítorí pé wọ́n ti jáde wọ́n ti sọ̀rọ̀ pé ìjọba Nàìjíríà ò ní dá sí wa títí tó máa fi pa wá tán pé so wọn ò ní dá sí wa so ọ̀rọ̀ yẹn dẹ̀ ti fẹ́ máa rí bẹ́ẹ̀ ńgbà tí Ghanaian president tó kó àwọn èèyàn ẹ̀ tó promise wọn nílé tó promise wọn lóhun tó jẹ́ pé wọ́n tún máa fi máa live life wọn tí ìṣe pé bọ́ ṣe dé yẹn náà ṣe fẹ́ àbádọ́ wọn náà tún máa gbówó fún wọn tí wọ́n fi máa tó fi lè sustain life wọn tí wọ́n fi lè bọ́ ọmọ bọ́ ìyàwó bọ́ ọkọ wọn so ẹ bá wa pariwo síta June 30 tí àwọn people yìí tí wọ́n ṣì ń gbáradì fún kẹ́ bá lè mọ̀ pé June 30 yìí ó máa wáyé ṣáá ni nítorí pé ìjọba South Africa ò tí ì gbé ìgbésẹ̀ kankan bí a ṣe ń sọ̀rọ̀ yìí wọn ò tí ì gbé ìgbésẹ̀ kankan láti sọ pé wọ́n fẹ́ dá gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí láti sọ pé wọ́n fẹ́ dáwọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí dúró so wọn ò tí ìgbésẹ̀ kankan ò tí ì sí àti anything tó lè fi àwa tí a jẹ́ àlejò tó lè fi wá lọ́kàn balẹ̀ pé a rí láti ọ̀dọ̀ ìjọba wọn a dẹ̀ mọ̀ pé ìjọba Nàìjíríà àwọn náà ká ojú òṣùwọ̀n láti lè bá ìjọba South Africa yìí sọ̀rọ̀ pé àwọn ọmọ wọn tó wà níbí yìí o bí wọ́n ṣe ń pa wọ́n rí o ṣùgbọ́n nǹkan kò gbọdọ̀ ṣe wọ́n mọ́ àti pé kí wọ́n dìde kí wọ́n wá kó ràn wá lọ́wọ́ káwa náà lè padà wálé torí pé àwọn èèyàn pọ̀ tí wọ́n nílò ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ìjọba fún ìrànlọ́wọ́ ẹ̀yin náà wo nǹkan tí àwọn aráabí tó ń ìgbáradì wọn àwọn nǹkan tó ń fẹ́ lò láti fi bá wa jagun ẹ jájọ wò. Awo bibaphe kubi azinsuku isondela hello baba mkhulu izwa le ndaba hawu singadlala ba hayi asibazi bahlome ngani silungisa konke nathi ukukhona ukuthi babethi hayi siyobona ngabo hlala bathatha amadoda mthatho indaba
Akuyosindana kuyophuza ubisi. Hawu. Asithethe sesila. Ina. Isifuqalizwe ngami ukuthi kokwenziwa njani. Awu sekunjalo bafana. Mawakhipha isikhali nje. Hayi. Angisazi. Awungafuna ukuhamba. Ayibona. Feelinzo. Sithethe. Oh, sathethe chu. Hayibo. Usazi. Hayi. Hayi sekulungile. Hayikho. Ambe ivale. Ẹ̀yin èèyàn mi, ṣẹ́yìn náà ti rí ohun tó ń bẹ lọ́wọ́ ẹ̀. Ẹ lè máa wò pé báyà ó fi ń ṣeré o. Ibi táwọn pípù yìí burú sí nìyẹn o. Ẹ lè máa wò pé bẹ́ẹ̀ ṣe rí yẹn bẹ́ẹ̀ yẹn pé àwàdà ló fi ń ṣe. Kì í ṣàwàdà o. Àwọn gáìsì kò sí ní tó fi yàtọ̀ sí Fúlàní o. Kò sí ní tó fi yàtọ̀ sí Fúlàní. Tó bá sọ pé ní tó fẹ́ ṣe leléyìí, ní tó fẹ́ ṣe nìyẹn. Ní tó wà lọ́wọ́ ẹ̀ yẹn ó fẹ́ fi pààyàn ni. Kò yí ṣe pé báyà kinní. So àwọn àlejò ló torí ẹ̀ ṣe gbogbo nǹkan tẹ́ ẹ̀ rí yẹn. So òun la fi ń pariwo sí ìjọba Nàìjíríà káwọn náà dìde lẹ́sẹ̀ wọn. Òun la ṣe ń pariwo pé ẹ̀yin èèyàn mi tẹ́ ń wò mí yìí, ẹ má jẹ́ kí fídíò yìí ó jẹ́ fídíò tẹ́ kọ̀ máa wò lásán. Ẹ send ẹ̀ síbi tẹ́ ẹ ti mọ̀ pé a ti lè rí ìrànlọ́wọ́. Èmi ni kọ́kọ́ mo wà ń bí. Àwọn ọmọ Nàìjíríà pọ̀. Níbi tó wá ṣe sí, àwọn ọmọ Nàìjíríà gan lára wọn sọ pé even bọ́ gbé pléèdì ńlẹ̀ gan ó pè wọn kí wọ́n kú síbí. Ẹ sọ pé kí nìdí? Ìdí ni wípé wọ́n mọ̀ pé ìjọba Nàìjíríà ò ní ṣe kankan fún wọn. Kò ní sí nǹkan tó máa fún wọn. Wọn ò ní sọ pé ẹ̀yin ọmọ tẹ́ ń bọ̀ ìtẹ́ ti la ìyà kọjá bí ìjọba Ghana ṣe ṣe. Ghanaian president sìn ó lò máa fáwọn ọmọ òun máa fún wọn ní nǹkan, òun máa fún wọn allowance, òun máa fún wọn láwọn owó kọ̀ọ̀kan. Ẹ̀yin náà ẹ gbọ́. President Mahama says that all of you should be given 2 special allowances. One for your transportation. So there will be a transportation allowance to wherever you live, wherever your homes are, whoever you are going to connect to. And then there will be a reintegration allowance, a special package to help you put your lives back on track. Ṣẹ́yìn náà ti gbọ́ kí wọ́n máa fún wọn lówó tó máa fix life wọn nílùú Ghana. Bí ìjọba Nàìjíríà ti ẹ̀gbẹ́ play lẹ̀ lónìí. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà, mo mọ̀ pé àwọn kan sọ pé wọ́n fẹ́ lọlé o. Because wọ́n ti mọ̀ ìjọba náà tán ní pé kò sí nǹkan kan náà ready. Bẹ̀ tó pè wọn kí wọ́n má kú sí kọ́ lọ kú sílé ju kọ́kọ́ kú sílùú yìí. Bẹ̀ ibẹ̀ náà làwọn kan ti sọ pé bí wọ́n kú sílùú yìí ó dáa torí pé kò sí nǹkan tí ìjọba Nàìjíríà fẹ́ offer life wọn. Ayé wọn fẹ́ bàjẹ́ ńlé náà fi wọlé síbí pé kọ́ tiẹ̀ lè rí nǹkan tó ayé wọn ṣe. Ṣùgbọ́n èmi lérò pé tí ìjọba Nàìjíríà bá lè dìde wàláì tó bá lè offer àwọn ọmọ Nàìjíríà tọkọ̀ jáde pé ẹ̀yin ọmọ Nàìjíríà o tẹ́ wà nílùú South Africa a máa ṣètò ilé fún yín tẹ́ máa dé sí bí ò tẹ̀ ṣe bí tá a lè fún yín permanent. Irú àwọn ilé tó gbà lọ́wọ́ Emefiele yẹn ṣé ìṣe nǹkan tó yẹ kó wúlò fún leléyìí? Gbogbo building tí wọ́n sì sí lọ́wọ́ Emefiele ṣé ìṣe àwọn nǹkan tó yẹ kó wúlò fún rèé? Èmi believe pé àwa táwọn South Africa a lè fúlù lé yẹn tán. Kì í ṣe gbogbo ilé yẹn la máa gbà tán. Kọ́ ní okay o ilé ti wà fún yín tẹ́ máa ṣe o bí ìjọba Ghana ṣe ṣe yìí. Okay a máa fún yín lówó tẹ́yìn náà fi máa start life yín ẹ̀yin èèyàn mi. Kò sí ẹyẹ tó máa kù sílùú South Africa torí pé wọ́n pa àwọn ọmọ Nàìjíríà gan nílùú yìí. Wọ́n ṣe àwọn ọmọ Nàìjíríà léṣe gan nílùú yìí. Mo ní lẹ́nu ìjẹta wọ́n lu ọmọ Nàìjíríà kó wọ́n lù lálùbọ́lẹ̀ wọ́n dẹ̀ pa á. Òtítọ́ tó rí pé kò mí ni wọ́n tó fi ilẹ̀. So kí ìjọba Nàìjíríà dìde lẹ́nu bá pa okay o ẹ̀yin èèyàn wa tẹ́ wà ń bí a máa fún yín ní nǹkan báyìí o a máa offer yín ní nǹkan báyìí o. Ìyẹn ni wọ́n lè fi save ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà nílùú yìí. Èyí tí ìjọba Ghana lò láti fi save àwọn ọmọ ẹ̀ nìyẹn. Torí pé tí ò bá sí àwọn promises tí ìjọba Ghana ti ṣe fáwọn ọmọ wọn ni ẹ gbàgbé
tó bá máa rẹ́ni tó máa lọlé kò ní ju mẹ́ta mẹ́rin tó máa lọ. Ṣùgbọ́n ìjọba Ghana ti ṣètò everything. Foreign minister, the foreign minister wọn ó ti ṣètò everything pẹ̀lú president Mahama. Ó ti ṣe everything sílẹ̀. Inú àwọn ọmọ ìlú wọn wá dùn. Ẹ rí pé wọ́n ṣerun fáwọn ọmọ wọn gan. Wọ́n ṣerun fún wọn, wọ́n ṣe wọ́n ní yọ̀yọ̀. Inú wọn dùn láti wọlé. Tọ̀yàyà náà tún fi pàdé àwọn ọmọ wọn ní airport. Tọ̀yàyà gbogbo gọ́fíńmẹ̀ntì wọn pátápátá ló pàdé àwọn ọmọ wọn pẹ̀lú ìdùnnú ní airport. We dey for inside Ghana airport now, so they see. So now the chief of staff and the minister for foreign affairs, Honorable Samuel Bleku Aqua, now they there. So the people when they pursue from staff, they don't bring them. So in few minutes they go come down. So when I just stick and stay, I just say my turn and say chief of staff. They don't go see, they don't go answer how they did, they don't go shake hand with them to welcome them come down. Waiting with the beg Nigeria to do for 40 years now. That they don't do within 2 minutes. So when I wait, I'll bring on the full coverage. The people here they praise the president, say Mahama it be, Mahama it be, Mahama it be. So yeah, yes. See them, they thank God. You see, So that your brain can work. You are doing nonsense. Okay, let me come back again. You never see my team. The way you they drag it, you see. This small children never come back before. They don't come back now by the grace of God to come back to see good leadership. Yeah, wow, what a beauty. Everybody where they see, now government I fly they come. Government I fly they come. Wow. Free. The government say come back home. Come and enjoy everything you need for South Africa. You take Ghana here. Just come. Now they fly them. Come. See they come on. These are the first batch. First batch as we land. This bus now. First bus don't go. First bus is gone. So the second bus now they go so. Man go show now the items when they give them again. Go. Back to their home. No place like home. May South Africa take their country. Go. Our brothers and sisters don't come back. My God. Women, children, see small children when they see small children for the first time. Wow, that now honorable Nakari Pikin. So you see minister Nakari Pikin, minister Nakari small Pikin. See for the first time, people they come back to their country for the first time. This is good. Small children like they never come Ghana before. Now they come so. They don't even know say they get better country like this. They don't know say they get better country like this. Now they go there South Africa we be like behind Togo. But they don't know say their country better. Thank God say they say me they come back. They are back home finally to come see good president, to come see good leadership. I wish they fit carry come back like this. Like Nigeria say may they come back. Should this one said no get transport to come before. The way they shout now God now bring her come back. Because that guy bless now Thanksgiving now I can do for this country no be anything because wow this is beautiful. Show them everybody where they see nobody pay 1 cedi. Now government fly they come back. Say come back to Ghana, come and enjoy. President Mahama says that all of you should be given 2 special allowances. One for your transportation. So there will be a transportation allowance to wherever you live, wherever your homes are, whoever you are going to connect to. And then there will be a reintegration allowance, a special package to help you put your lives back on track. So today we send a clear message. Ghanaians have a caring government. Ghanaians are valued. Ghanaians are loved. Ghanaians are cherished.
And if you mess around with Ghanaians anywhere in the world, thinking that they are orphan or nobody cares about them, you are mistaken. And you are making a mess of yourself. ẹ̀yin èèyàn mi ṣé ẹ̀yin náà rí i ẹ wo gbogbo nǹkan tí ìjọba Ghana ṣe fáwọn ọmọ wọn ẹ wo gbogbo nǹkan tí ìjọba Ghana tó ṣe fáwọn ọmọ wọn inú wọn máa dùn láti wálé ṣe rí i pé wọ́n rescue àwọn ọmọ wọn bẹ́ẹ̀ ní tòótọ́ tí ìjọba Nàìjíríà bá dìde lénìí tó ní ilé ti wà fún everybody pé ẹ máa bọ̀ ńlé a máa fún yín ní ilé a dẹ̀ máa fún yín lówó tẹ́ máa fi start life fún yín ìgbà yẹn náà tó lè rescue Nàìjíríà níbí báyìí torí bọ́n gbé plane yẹn sílẹ̀ lọ́la bí Nàìjíríà gbé plane yẹn sílẹ̀ lọ́la ẹ lè rí iye èèyàn tó lọlé ní Ghana yìí ní Nàìjíríà díẹ̀ lẹ máa rí so kí pé wọn ò rẹ́gísítà láti padà sílé pé sọ fún díẹ̀ yìí wọ́n ní láti dá plane yẹn padà nítorí pé kò sí àwọn èèyàn tó rẹ́gísítà tó fẹ́ padà sílé ẹ̀yin èèyàn mi pé torí bẹ́ẹ̀ wọ́n wá gbé plane wọn gbé padà sílé because kò sẹ́nibọ́dì tó rẹ́gísítà pé òun ṣetán láti padà sílé látàrí pé ìjọba Nàìjíríà kò sẹ́nìtì tán fà wọn láwọn tí wọ́n kojú ogun lọ́wọ́ ń bí so èmi believe pé tí ìjọba Nàìjíríà bá lè dìde tí wọ́n lè dìde ìrànlọ́wọ́ pé ok ẹ̀yin tẹ́ wà níbẹ̀ yẹn o ẹ máa bọ̀ ńlé ṣùgbọ́n tẹ́ bá délé o nǹkan báyìí la máa ṣe fún yín nǹkan báyìí la máa ṣe fún yín nǹkan báyìí la máa ṣe fún yín ọ̀pọ̀lọpọ̀ wa nínú àwọn èèyàn tó kù tí wọ́n ti fẹ́ wá yẹn ni wọ́n máa fẹ́ lọlé àwọn tó dẹ̀ pé wọ́n kọ̀ tí wọ́n lọlé kì í ṣe tèpè àwọn ọmọ ìlú yìí á tó panu wọn á panu wọn sí ìlú yìí so láwọn tó ti rẹ́dì pé wọ́n ṣetán láti kú síbí nìyẹn kò dẹ̀ sẹ́ni tó ń gbàdúrà kó kú sájò ṣùgbọ́n tó bá ti wáyé náà kí la fẹ́ ṣe so bẹ̀ kì í ṣe lórí eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí ìjọba Ghana dìde ó kó àwọn ọmọ ẹ̀ inú àwọn ọmọ ẹ̀ dùn ayọ̀ wọn kún ẹ̀yin èèyàn mi mo kò máa fún yín ní fídíò ẹyọ kan kẹ́ gbọ́ nǹkan tí Ghanaian yìí sọ tó là kọjá lára àwọn nǹkan tó là kọjá. My name is Victor Achitogo. Màá fẹ́ kẹ́ gbọ́. And I'm from South Africa. Okay, so how long have you lived in South Africa? What work were you doing there? I was doing Bolt and Uber, and as well as working in a hotel as a driver as well. And how long have you been there? I've been there for 16 years. Over the 16-year period, how was life in South Africa? It was very tough and tedious. Very tough and tedious. So what kept you going for 16 years? You know, in life you don't give up. You have to keep pushing. If remember when the going becomes tough, the tough gets going. So I wasn't giving up in life, but as at this moment, I then decided to give up because of the xenophobic attack. So tell me about it. What was your personal experience like? You know, this sort of xenophobic attack is all about South Africans saying that we foreigners, we are taking their job, so we must go back home. And then some of the experiences was that those time I was doing Uber, they hijacked me and they shot me, and then they shot me many times. But then, by the grace of God, I was able to have a sustainable life. And then, as I'm speaking to you, I still got a bullet in my spine,
which I need to do some sort of operation. But then I'm feeling better by the grace of God. So those are some of the experiences which I went through. Great. So now that you're back home, what are your expectations? What do you want to see? Coming back home, home sweet home, eh? So we aren't gonna say no, but then we have to enjoy. I need to enjoy the fact that I'm home, and I'm so happy that the president is ready to do some sort of facilitating for us, so that we can be able to enhance on our performances. So the president promised of giving us job and also giving us some capital for us to use it for our businesses. So that is something which I'm much grateful of. So what would you say to you? There is no place like home. We came to this country with the intention of greener pastures, but then we realized that there is nothing much here for us, coupled with rampant or constant. Ẹ̀yin èèyàn mi, nítorí àkókò wa ẹgbọ́n nǹkan tí Gani yẹn sọ, wọ́n yìnbọn lò lóríṣiríṣi ẹ̀rẹ̀ látàrí pé òun ṣiṣẹ́ Uber nílùú wọn. Ẹ wá gbélé tó fi parí ẹ̀, ó ní inú òun dùn nítorí pé president òun jáde pé òun máa fún wọn níṣẹ́, òun máa fún wọn lówó tí ayé wọn fi máa bọ̀ sípò. Ó ní inú òun dùn. Ǹjẹ́ mọ̀ pé bó ṣe yẹ in tó ń pè ní pé adarí rere nìyẹn. Ó di lóòótọ́ lódodo ló gba àwọn èèyàn ẹ̀ là. Ó dẹ̀ gbà wọ́n là, kò fi wọ́n sínú ìṣòro, kò fi wọ́n sínú ìrònú. Ǹjẹ́ ìjọba Nàìjíríà lè ṣerú ẹ̀ gẹ́gẹ́ bó ṣe ṣe yìí? Ǹjẹ́ ó lè wáyé nínú ìjọba Bọ́lá Ahmed Tinubu? Àwa lérò pé yóò wáyé o, kí ọba mi Èdùmàrè kó bá wa kó sí wọn nínú. Èmi bìlí pé tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu bá lè ṣe eléyìí, ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà tó ti jìyà àti eléyìí tó wà nínú ẹ̀wọ̀n, tọ́n bá lè gbà wọ́n jáde tọ́n rí nǹkan tí ìjọba lòun fẹ́ ṣe yìí, inú wọn máa dùn láti lọlé. Òun náà ṣe sọ pé wọ́n gbé plane sílẹ̀ pé àwọn bíi 10 ló rẹ́gísítà tó fẹ́ padà, látàrí pé wọ́n rí pé kò sí nǹkan kan, inú ìyànà fẹ́ lọ bọ́ sí. Kí ni ìjọba fẹ́ ṣe fún wọn? Ẹ wo iye ilé tó gbà lọ́wọ́ Emefiele, kí ni wọ́n fi ilé yẹn ṣe? Ṣé kìí ṣerú purpose bí eléyìí ló yẹ kí ilé yẹn wà fún? Ṣé kìí ṣerú nǹkan tó ń ṣẹlẹ̀ bí eléyìí ló yẹ kí ilé yẹn wà fún? Ẹ̀yin ènìyàn mi, ẹ bá wa bá ìjọba Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀, kí wọ́n dá wọn lóhùn, kó dá sí wa ní orílẹ̀-èdè yìí, kó má bàa pa àwọn ọmọ Nàìjíríà tán, nítorí pé ọmọ Oòduà ni wọ́n, kí wọ́n dìde lórí ẹsẹ̀ wọn láti ṣàánú fún gbogbo àwa tá a wà ń bí. Ẹ̀yin ènìyàn mi, bí update lórí ọ̀rọ̀ South Africa ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́, òun náà lẹ rí yẹn o. Wọ́n ti ń ya ojúlé sójúlé, tí wọ́n dẹ̀ ń kìlọ̀ fáwọn ènìyàn pé àwọn ènìyàn wọn tó gbà wá sílé pé tí wọn ò bá lé wa jáde, àwọn ibi tó ti ń gbìyànjú láti pa wá, àwọn lè gún wọn náà ní nǹkan. So fúdìí èyí kàn lé wọn jáde kó tó di pé wọ́n tó padà wá láti máa ya ojúlé sójúlé. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé àwọn pípù yìí náà ni wọ́n ń sọ fúnra wọn ibi tálejò wà, ibi tálejò pọ̀ sí, wọ́n máa pa àwọn àlejò pọ̀ sí bí ibẹ̀ náà máa lọ. Ẹ mọyì èèyàn tí wọ́n máa pa sínú ilé. Ẹ̀yin ènìyàn mi, ẹ dìde, ẹ bá mi share fídíò yìí. Ọba mi Èdùmàrè á dúró ti gbogbo wa. Ẹ bá mi share ẹ o, ẹ̀yin ọmọ aládé, kí ìjọba Nàìjíríà gbà wá, kí wọ́n dẹ̀ ṣe ohun tó tọ́ tó yẹ fún wa, kí inú àwọn èèyàn lè dùn láti fi ìlú ilẹ̀ lọlé. Torí tó bá kọ gbé lẹ̀ tí ò sẹ́nítì táwọn yẹn ò rí nǹkan kan tí ìjọba promise, ẹ má jẹ́ ntàn yín, wọ́n máa pa gbogbo wọn sí ìlú yìí ni o, torí wọn ò ní fẹ́ lọlé, wọn ò ní fẹ́ lọ. So fún díẹ̀ yìí, ẹ bá wa bá ẹ̀yin ìjọba wa tẹ́ ń wò mí, ẹ jọ̀wọ́ ẹ ṣe ohun tó dára fún wa. Ẹ jẹ́ kí àwọn South Africa náà mọ̀ pé lóòótọ́ lódodo ẹni ìfọ àbí báwọn náà ṣe ń pé ẹ wà caring àbí ẹ dára sí wa. Mi mọ̀ mo ṣe lè gbé ọ̀rọ̀ yẹn kọ́ lè mọ̀ pé gbogbo ibi tó ọmọ Nàìjíríà náà bá wà o, ètò ààbò gbọ́dọ̀ wà fún wọn, ò dẹ̀ gbọ́dọ̀ máa ṣe wá anyhow. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ bẹ́ẹ̀, káwa náà proud kán rí pé no, orílẹ̀-èdè Nàìjíríà yẹn, àwa tá a jọ ọmọ Nàìjíríà a proud lórí ẹ̀, ká tẹ̀ gbà pé gbogbo wa náà la mọ̀ bó ṣe ń lọ. Ṣùgbọ́n ẹ ti ẹ̀ ṣe léyìí, ẹ ṣe sójú ayé kí wọ́n rí pé at least ẹ gbìyànjú, torí a mọ̀ bí ìsàlẹ̀ ṣe rí, ṣùgbọ́n ẹ kò ṣe náà kí àwọn orílẹ̀-èdè mìíràn tí wọ́n rí nǹkan tí Ghana ṣe, káwọn náà lè rí pé ẹ̀yin náà gbìyànjú fáwọn ọmọ tiyín. Ghana fọwọ́sọ̀yà ń ṣe olú àtọmọ òun tó pààyàn, àtọmọ òun tó gbégbó, àtọmọ òun tó gbé egbògi olóró, lòun ti gba gbogbo wọn kúrò nínú ẹ̀wọ̀n ní South Africa, pé kò sí ẹyẹ Ghanaian kankan ní ọgbà ẹ̀wọ̀n South Africa, pé gbogbo wọn lòun ti gbà. Ẹ̀yin náà ẹ woru iṣẹ́ yẹn. Òun náà là ń bẹ̀bẹ̀
fún ìjọba Bọ́lá Ahmed Tinubu. Gbogbo ibi táwọn ọmọ Oòduà wa wà káàkiri àgbáyé àbí tí ọmọ Nàìjíríà wà tí wọ́n ń jìyà lọ́wọ́lọ́wọ́, ẹ dìde fún ìrànlọ́wọ́ wọn. Ọba mi Èdùmàrè á dúró ti gbogbo wa. Ẹ̀yin èèyàn mi, ẹja bọ́ sí abala àkọlé, ṣẹ̀rí àkọlé gangan tó wà lórí ètò yìí. Ẹja bọ́ sí abala náà. Ẹ jẹ́ ń sáré iṣẹ́ mi mu ẹ̀yin olólùfẹ́ mi. Ká fi ráyè bọ́ sí abala kejì. Pàápàá kí o lè yá ẹja bọ́ sí abala náà. Pàápàá ẹ bá mi share ètò yìí ẹ̀yin ọmọ aládé, ẹ ṣé mo dúpẹ́ o. Oòduà gbè wá, kò ní gbé ọ̀dà. Ìrédé láti iléeṣẹ́ Ìjà-Ikùn Security Alert, iléeṣẹ́ tó ń ṣèpèsè àwọn ẹ̀ṣọ́ aláàbò tó dúró ṣinṣin fún ilégbèé, ilé ìtura, iléeṣẹ́ àbí ibùdó ìtajà ẹni. Ìjà-Ikùn iléeṣẹ́ Ìjà-Ikùn Security Alert ló ń kéde fún gbogbo àwọn tó bá fẹ́ gba àwọn ẹ̀ṣọ́ aláàbò security àbí gbogbo àwọn tó bá nífẹ̀ẹ́ láti bá wọn ṣiṣẹ́ pọ̀ gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò yẹn security. Ọ́fíìsì wa ti wà ní Òkè-Ṣídà ládùúgbò tó kọjú sí ààfin ọba Òṣemọ̀wé ìyẹn Town Hall nílùú Oǹdó. Bẹ́ẹ̀ làwọn ẹ̀ka ọ́fíìsì wa míì tún bẹ nípínlẹ̀ Oǹdó. Bóyá ẹ̀yin wá nílò àwọn ẹ̀ṣọ́ aláàbò tàbí ẹ sì fẹ́ darapọ̀ mọ́ iléeṣẹ́ Ìjà-Ikùn Security Alert gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò, ẹ máa bọ̀ tààràtà sí ọ́fíìsì wa àbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà yìí 0906 064 7821 tàbí 0811 242 56285. Kàn sí Ìjà-Ikùn Security Alert lónìí, ètò ààbò rẹ̀ dájú nítorí bẹ́ẹ̀ ọkọ̀ kẹ́ran kó bẹ́gìjà sẹ́kùn yóò fẹ̀jẹ̀wẹ̀. Ìjà-Ikùn Security Alert, kòkòkò ló ń lé. Bí ẹranko bá bẹ́gìjà sẹ́kùn yóò fẹ̀jẹ̀wẹ̀. Ìjà-Ikùn tí bá ní dúró ti dúkìá ara ẹni. Ẹ̀yin ènìyàn mi, inú mi dùn wípé